Odù Ifá kan ní ahéré oko sísùn ní mú kọ́pọ̀lọ́ taluni lóru ọ̀gànjọ́. Adíá fún èrè tí ń fẹkún ṣe ìráhùn ọmọ. Wọ́n ní kó rúbọ kó lè bímọ. Ọmọ ewúrẹ́ kan, aṣọ kíjìpá ara rẹ̀ kan, àpò owó ẹyọ kan. Èrè gbọ́, ó rúbọ, èrè lóyún, ó bímọ. Àwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ń sọ wípé olódù lọmọ tí èrè bí. Wọ́n wá ń pè ní olódù ọmọ èrè, olódùmarè. Ìbẹ̀rẹ̀ ò kí ń ṣe oníṣẹ́, mákànjúọlá jẹ bẹ́rẹ̀, ìlú tùbà ó tùṣẹ́, aboyún bímọ, àgàn tọwọ́ àlàbò sùn. Olódù kíní rọ, ó bí àbíyè, olódù kejì bí tiẹ̀, kò farapa, ìkẹta fìkúnlẹ̀ sí jàǹbá ò ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ìlú wá di ìlú ọlọ́mọ bẹ́ẹ́rẹ́, àgbẹ̀bí àbẹ̀bí, ìrètí òpin, ẹni bá ní o má tọjọ́ ni òní tóṣù. Mákànjúọlá jẹ bẹ́rẹ̀, aboyún dẹ̀yìn lẹ́yìn Ifá, ó dèrò Mákànjúọlá mọ̀ pé wọ́n bí wọ́n ní kí ló rí lọ́bẹ̀ tó fi warọ́ ọwọ́. Ó ní bí odù Ifá bá ń sọ wípé èrè, ìyá olódùmarè, bàbá àgbọnnìrègún bàbá Fá ń re ọ̀dọ̀ tàmẹ̀dò pẹ̀lú ìráhùn àìbímọ rẹ̀, ta ni tàmẹ̀dò ń rúbọ sí? Ọ̀rọ̀ pèsè jẹ, ọ̀rọ̀ yó, ọ̀rọ̀ re ọ̀dọ̀ Sálímọ́tù Mákànjúọlá aya Àlàní, ìyá àdínì gbogbo Ògùn nílé lóko káfàtà, ẹrú àláùrọ̀ bí òdodo, adúmí adán, aṣoore máwobẹ̀, aṣètò máṣọ̀tẹ̀, sọ́lù alánàbíyìl kẹrím, sallallahu alayhi wa sallam. Allahumma salli ala sayyidina Muhammadil Fatih lima ughliqa wal khatim lima sabaqa nasiril haqqi bil haqqi wal hadi ila siratikal mustaqim wa ala alihi haqqa qadri wa miqdarihil azim. Bẹ́ẹ̀rẹ̀ yé wa, ẹyin ní ń dàkùkọ, gbòǹgbò ní pàtàkì lára igi, orísun omi ní í ṣe alákòóso omi, abiyamọ ìlú á máa bí wẹ́rẹ́, ọ̀dọ́ ìlú ò ní kú ní kékeré, wọ́n á dàgbà, wọ́n á fèrègì jobi, ará ìlú á rí bá ti ṣe, wọ́n á rọ́nà gbégbà. Èyí tó bá dè ò ní tú, èyí tó bá tú ò ní dè, àṣẹ. Umu àdínì, ìyá gbogbo mùsùlùmí Ògùn. Ohun tí ìyá fi ń ṣe ìyá ò ní wọ́n lọ́wọ́ ẹ. Ẹ̀yìn rẹ ò ní bàjẹ́, ọ̀já rẹ ò ní já, ìfẹ́ rẹ á tàn kárí, ìyá àdínì. Ẹ̀sìn ò ní dẹ̀sìn mọ́ ẹ lọ́wọ́, ò ní ṣubú dànù. Ará ayé á mọ ìgbà rẹ títí dáadáa o. Àmín. 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 Subhana rabbika rabbil izzati amma yasifun. Wa salamun ala al-mursalin. Walhamdulillahi rabbil alamin.